fọ́ nínú òbò àfi bí àṣàṣì àti ìdí bílẹ̀ ìbádé ó dùn mọ́ ní Àgbàlá ẹ bọ́lẹ̀ tí ń dọ̀ra yín àwọn lọ sọ́tẹ́ẹ̀lì ó lo face mask mo ní ṣe àwọn tó ń hòtẹ́ẹ̀lì tẹ́lẹ̀ lọ àwọn ọbẹ̀ wọ̀nyí wo wọn ní social media nù lé wọn ní fóònù lórí fóònù wọn ni wọn ní fóònù ó ń dò yín báwo ló ṣe ń dò yín bọ́dọ̀ tí ń dò yín mo ní ṣe tọkùnrin bá ní pé kó máa bọ̀ lọ́tẹ́ẹ̀lì ìwọ mọ̀ kó fẹ́ dùn ẹni abẹ́ẹ̀ kì í mọ̀ pàdé mi lọ́tẹ́ẹ̀lì sẹ́yìn mọ̀ kó fẹ́ dùn yín ẹ̀mọ̀ lẹ́tí gbogbo ṣe kó bọ̀ lẹ́bàá yìí ọ̀tọ̀ ní kéṣìṣì oríṣiríṣi kí dádì wá sùn kí dádì Àgbàlá wá sùn sórí bẹ́ẹ̀dì wá pé máa bọ̀ náà dádì tí wá bá dádì ṣeré dádì ti jílẹ̀ bó ṣe rí ẹ báyìí ló ti jílẹ̀ mi dádì tún gùrù dé gbogbo sáìdì yẹn ni. ìgbà tí àwọn èèyàn wa wọ́n ti dóko gba àbí wọ́n ti fi donation lọ dóko jìnnà kí wọ́n tó jáde síta wípé wọ́n dún àwọn wọn ò lè jáde kí wọ́n sọ. lẹ́yìn kan bá lòun lóyún àtògùn tí ètùtù ti wá ló bá ní lọ́jọ́ tó dó òun mo ní ṣé o níbi tá a fi ṣàpẹẹrẹ ló bá ní ẹ lọ́jọ́ tí Saheed Òṣùpá gbé jẹnẹrétọ̀ wà ló dó òun ló dó ẹ ó ní ẹ níbo tí wá ń dé wá ní mo ní kí ló wá débẹ̀ látògùn state kí ló lọ sí mi láti Èkó bá ní ẹ òun ṣe spa òun máa ń ṣe facial kinní kan òun wá sọ f'Àgbàlá wípé òun fẹ́ bá a ṣe àwọn á lọ sí Kòròdú nígbà tí wọ́n lọ ń ṣí ṣọ́ọ̀ṣì rẹ̀ níjọ́ gbogbo máa tán lọ ṣe ṣọ́ọ̀ṣì wọ́n lọ ṣí ṣọ́ọ̀ṣì tó wà lọ́dọ̀ parí olódó òbò l'Àgbàlá lónú hòtẹ́ẹ̀lì wọ́n máa nígbà tán parí revival àti pé dádì the Lord tí dádì wa tán wà àtúntọ̀ ní ṣọ́ọ̀ṣì ni dádì bá gba hòtẹ́ẹ̀lì lọ làwọn bá ṣojú dádì nígbà táwọn ṣojú dádì tán ni dádì bá tún fi okó lu àwọn ṣe ẹ lo kọ́ńdọ̀mù wọn làwọn lo kọ́ńdọ̀mù ni dádì wa dó ẹ ó nìyẹn kí ló wá ṣe é bá òun wá lóyún ẹ wọ́n mo ti gẹ́nìyẹn ti fa fọ́ ara ẹ̀ jẹ lédè yẹn ò lóyún bo Àgbàlá dó ó wá padà wá sọ pé òun lóyún mo ní kí ló fẹ́ ṣé wípé tẹ́yọ̀ bá lòun lóyún ẹ máa kò bí pé kí ló fẹ́ kó má di pé ìyá alájẹ́ ló sọ pé kẹ́nìkan lọ ṣàbọ̀ṣọ́ èmi wá ẹgbẹ́ smart kí ló fẹ́ kí n ṣe tó bá ní ẹ kíní kọ̀ọ̀kan kò fẹ́ ṣí spa ó dẹ̀ máa ní ìdógó bí i 10 million tó máa fi ṣí spa tó máa fi ṣe nìkan mo ṣàpàdà cast gẹ̀yẹ wà Àgbàlá dó another person olódòun olóyún olóṣẹ́ another person ìyá alájẹ́ Àgbàlá dóun kíní kò promise kó máa fẹ́ òun síta kò fẹ́ òun ní ṣókùn láyé ni lórí ọ̀rọ̀ dídó yìí mo ní ṣé kìí ṣe pé ibi táwọn àáfàá ti ń gbà yanjú s'Àgbàlá lélẹ̀ ṣé ìgbà wọn ti fẹ́ dídó mo wá bẹ̀rẹ̀ sí ṣèwádìí kò sí t'Àgbàlá odò oríṣiríṣi àlejẹ́gbè ọlọ́mọ 6 wọn ní Àgbàlá dò mo wá bẹ̀rẹ̀ sí ṣe investigation mo ní ẹjọ́ mo fẹ́ padà ṣé ó dó ìyàwó mú ìbẹ̀rẹ̀ investigation mo wá bẹ̀rẹ̀ investigation abábẹ̀rẹ̀